èrò bá mi ká lọ sí gbòòrò ẹ̀kàn ká lọ wẹ́ni tí ń sa iye orí kádùn ojú ọmọ lẹni tó lúwọ bá fún lọ́pọlọ èèyàn kan pàtàkì tí sọ̀rọ̀ ẹ̀dá jẹ lógún Basọ̀run Káyọ̀dé Bánkọ́lé gbogbo gbàràwọ̀ èlò ní kí n kà lẹ́yìn Adépèlé nínú àwọn àrà tí ń dá lọ́wọ́ Basọ̀run Káyọ̀dé Bánkọ́lé okú oríire okú gbádùn yọ̀tọ̀ mi ìgbà tí mo wà lẹ́wọ̀n Àbújá lọ́jọ́ sí tí wọ́n ní mo sọ̀rọ̀ síjọba èmi ò sí lé mo wà níbi tí wọ́n tì mí mọ́ àfìgbà tí wọ́n lọ́wọ́ lọ́wọ́ bá fún wọn ní 30,000 naira wọ́n ní kí wọ́n mọ̀ tiẹ̀ jẹ́ kẹ́mi ó gbọ́ ṣé ẹ̀rọ lu ọmọ ń gbòòrò dídé tí mo dé ṣe ló tún fún mi lówó nílé lóko Basọ̀run Káyọ̀dé Bánkọ́lé ọlọ́pọlọ pípé onímọ̀ tó yàtọ̀ dúdú yẹmí adúmáradán àgùntà sọ́ọ̀lù ẹlẹ́rìí ẹ̀yẹ lẹ́nu awẹ̀wò àràbí ẹni lọ́ọ́ rèé sànà ìyàwó ọkùnrin gbọ́ngbọ́n gidi a ní púpọ̀ lẹ́wà àbùkù òní kan Elédùmarè ò ní jẹ́ òkúdùkú láyé Basọ̀run Káyọ̀dé àṣeyí sáàmù ọdún ayọ̀ lọ́ọ́ ṣe lágbára lọ́wọ́ Olúwa ọdún owó ọdún ọmọ ọdún àìkú tí í ṣe baálé ọrọ̀ o ti jáwé pẹ́pẹ́ lónìí ó dìrẹ́ tó tẹ̀lé yìí pẹ́pẹ́pẹ́pẹ́ ó pẹ́ láyé láṣẹ Elédùmarè ọba ojú rẹ ò ní fọ́ etí rẹ ò ní di ò ní yarọ ò ní ya wèrè pẹ́pẹ́pẹ́ lòún ṣe nílé arọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà òjòjò wá ní sọ́kọ́ mọ̀nàjà kòkòrò ọ̀tá lè wàá gbọ́ wàá tọ́ láyé ogbó rẹ ò ní ráre kò sí bó o ṣe pẹ́ tó láyé ò ní mọ bójì ọmọ lọ́lọ́lúwọ́ bó o ní sẹ́wọ̀n ọba gbogbo akéwì yẹs èmi tí mo gbà sábì mo fọ mọ́tò tayín bí mo bá ti ń bọ́ ọ ṣeré fẹ́rẹ́fẹ́ kò ní mọ́gì ọjẹ́ èmi ọkùnrin ogun bẹ̀rẹ̀ kẹ̀ǹtẹ̀ kàkàkàbìtì bíi rélùwéè ajá kí n lọ sílé Olúkáyọ̀dé náà alákàn sí méjì ọláyẹ bíi eṣú òun ní ó sí òun pàpàkúdà ọ̀pìn àgìrì arọ́bù kan sẹ́yẹ ọmọ adépèrèdépèrè pọ̀ yẹ́ ò dẹ́ mọ bọ́ ọ dúpẹ́ o ìwọ lọmọ oníbàtà ìdúkà lọ kábọ̀ lọ́jọ́ ìsinmi òwúrọ̀ ọmọ oníbàtà ìdúkà lọ kábọ̀ lọ́jọ́ ìsinmi ríà ìwọ bọ́ ọ sọ́jú yìí wàá sí ọ̀pọ̀ rẹ̀ lókè èpè èmi ọba àwọn akéwì ló wá ń ṣàdúrà fún ọ wípé o bọ̀dá mi ọ̀wọ́n òdòdó ayọ̀ rẹ kò ní rẹ̀ dànù.